ẹnu mi ra kó bá mi ẹnu mi ra kó bá mi ẹjọ́ ẹlẹ́jọ́ kí n máa rò kí àyín kan la mú mi yá lùgbì ọ̀rọ̀ bá gbẹ̀yìn yọ kí àyín kí ni yàtọ̀ tẹrùn mi ẹrù mi ra kó bá mi ẹnu mi ra kó bá mi ẹnu mi ra kó bá mi ọ̀rọ̀ kì mẹ́mọ́ kì mẹ́mẹsẹ̀ kì má gbé sórí ayélujára lùgbà kọ̀rọ̀ bá gbẹ̀yìn yá kí àyín kí ni yàtọ̀ tẹrùn mi ẹrù mi ya kó bá mi. ẹ̀yin tèmi ìyókù ìyanra o a kú dédé ìwòyí adẹ̀kú bí ojú ọjọ́ ṣe rí èní á san wá o èní á dára fún gbogbo wa ànírún gbé sọnù bí ò ṣe ibi ọmọ o ẹnu wa kò ní kó bá wa o lórí ẹ̀rọ ayélujára yìí nípa owó nípa ipò nípa ìgbéga tá a sọ wípé ká máa rojọ́ ẹlẹ́jọ́ nǹkan tí a mọ̀ díẹ̀ fínífíní tí a máa gbọ́ ẹjọ́ ẹnìkan tí a máa fi dá ẹjọ́ ọlọ́run ò ní jẹ́ ká rírú ẹ̀ o ọlọ́run ò ní jẹ́ ká kó bára wa o lóòótọ́ kò sí ẹni tó mọ̀ ọ́n ṣe o àmọ́ tí a bá ń ṣe nǹkan tí ò bá dá wa lójú ẹ̀yin tèmi ẹ fi ọ̀rọ̀ yìí ṣàríkọ́gbọ́n ẹ jẹ́ ká máa fi wọ́n ní ẹ jẹ́ ká máa fi sí nítorí agbẹ́jọ́ ẹnìkan dá àgbà òṣìkà ni o òun ló dífá fún Mọ̀rin Bádéjọ lẹ́ni tí ó fi wà nínú ipò tó wà yìí o èmi ò fi yọ̀ ọ́ o àmọ́ orin tí mo kọ yẹn orin tó máa ń pààyàn lẹ́rìn ni tó jẹ́ wípé bàbá wa olórin wa kan ni ó ti kọ orin yẹn ní ayé ìgbà yẹn bàbá wa Níyì Adédòkun Ìjẹ̀ṣàmodù òun ló ti kọ orin yẹn ẹ wo orin yẹn ó máa ń pa mí lẹ́rìn ní gbogbo ìgbà tí n bá ti ń kọ ni ìyókùn ìyanra lẹ́ẹ̀kan sí o orúkọ tèmi ò yípadà o fún ẹ̀yin tẹ́ kọ́kọ́ máa rí mi ní ìgbà àkọ́kọ́ ayaba Táíwò Adébáyọ̀ ọmọ Èkìtì aya ọmọ Èkìtì Èkìtì di méjì lọ́dọ̀ mi o èmi lè gírẹ́ òrìlà kí ọba ọmọ tá a ṣe bí èmi lè gírẹ́ amúra ìgbéraga kọ́ ni àwọn kan náà máa pè mí ní màmá ètò lédè Èkìtì bẹ́ẹ̀ ni o nítorí lórí ètò wa Yorùbá tiwantiwa lẹ́kìtì òun làwa máa ń sọ torí a kì í ṣe ọmọ òyìnbó ẹ jọ̀wọ́ ẹ follow wa ẹ subscribe ẹ share ẹ like ẹ comment ọlọ́run a gbé ọwọ́ yín sókè o ní rúbi ogun ọ̀ràn o ẹnu wa kò ní kó bá wa o ẹ̀yin tèmi lérí ọ̀rọ̀ onítìwa Mọ̀rin Bádéjọ tí ó ṣẹlẹ̀ lẹ́nu ọjọ́ mẹ́ta yìí tí gbogbo oníkálukú ń sọ síwájú wọ́n sọ sẹ́yìn wọ́n sọ sí gbogbo ẹ̀ òun lèmi náà ní kí n sọ nǹkan kan díẹ̀ tí mo gbọ́ àti tí mo mọ̀ díẹ̀ nínú ọ̀rọ̀ yìí lákọ̀ọ́kọ́ ná Mọ̀rin Bádéjọ gbogbo ọ̀pọ̀lọpọ̀ tí ò tí ì mọ̀ ó jẹ́ ẹnìkan tó jẹ́ wípé ó ti wà lórí ẹ̀rọ ayélujára tipẹ́tipẹ́tipẹ́ á ti máa tó ọdún báwo lóyìnbó ṣe máa ń sọ 2002 ló ti wà níbẹ̀ tó ti jẹ́ wípé ó ti máa ń sọ ọ̀rọ̀ àwọn ènìyàn lóríṣiríṣi tó máa gbé àṣírí àwọn èèyàn síta lóríṣiríṣi tá máa fi eléyìí tó òyìnbó ń pè ní blackmail tá máa fi fún wọn ọ̀rọ̀ yìí ó pẹ́ tó ti ń ṣe ṣùgbọ́n ìgbà tó wá yá ó wá yí bíríbírí sórí àwọn òjíṣẹ́ Ọlọ́run àìmọye àwọn òjíṣẹ́ Ọlọ́run pàtàkì tó jẹ́ wípé tí Mọ̀rin Bádéjọ tó ti bà wọ́n lórúkọ jẹ́ tó ti fẹ́ẹ̀ ba ilé ìjọsìn wọn tó ti fẹ́ẹ̀ ba ìjọ Ọlọ́run wọn jẹ́ tó jẹ́ wípé Ọlọ́run nìkan ló yọ àwọn òjíṣẹ́ Ọlọ́run pàtàkì wọ̀nyí ẹlòmíì gan ilé ìjọ rẹ̀ gan ó ti dà nǹkan míì nípa ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn tó kù léní tọ́lọ́run sì ń gbé ọwọ́ wọn sókè ọpẹ́lọpẹ́ iṣẹ́ Ọlọ́run àti wípé ó ń gbọ́ ẹjọ́ ẹnìkan dá òun ni ó yọ àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí wo ẹ̀yin tèmi wọ́n ti tì í mọ́lé báyìí lẹ́kọ̀ọ́ o àwọn kan sọ wípé dádì wa Dr. Daniel Olúkọ̀yà ìyẹn MFM pé àwọn ló ṣe okùnfà bí wọ́n ṣe tì í mọ́lé bọ́n ṣe mú tán dẹ̀ máa dá ẹjọ́ fún ìyẹn ló mú mi wá sí ibi báyìí lè ní wípé nǹkan tí mo mọ̀ dájúdájú nítorí mo súnmọ́ ènìyàn tó mọ dádì Olúkọ̀yà dáadáa bàbá wa MFM mo mọ̀ dáadáa mo súnmọ́ wọn bàbá kọ́ ló ṣe okùnfà nǹkan tí wọ́n fi gbé Mọ̀rin tó ti fi mọ́lé o Dr. Olúkọ̀yà kọ́ rárá Dr. Olúkọ̀yà a fi ẹ̀rí rẹ̀ kúnlẹ̀ wípé kò ń ṣe àwọn rárá torí pé wọn tiẹ̀ sí ní
àyè irú ẹni tó ń ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn. Gbogbo nǹkan wọ̀nyí wọ́n máa ń gbọ́ lóòótọ́ ṣùgbọ́n àwọn ò tiẹ̀ kì í ríro. Nǹkan tí wọ́n dẹ̀ máa ń sọ fún wa nígbà tí àwọn èèyàn bá ti ń sọ pé bàbá irú nǹkan báyìí, irú nǹkan báyìí, á ní kán fi wọ́n sílẹ̀ pé ìdájọ́ wọn ó wà lọ́wọ́ Ọlọ́run. Wípé ẹni tí aráyé ò bá ti sọ ọ̀rọ̀ rẹ̀ ní àìda, pé ẹnìyẹn kò tí ì ṣe ènìyàn, ẹnìyẹn kò tí ì jẹ́ ènìyàn láyé. Tí o bá máa jẹ́ ènìyàn gidi láyé, tó máa jẹ́ èèyàn pàtàkì tọ́lọ́run máa fi hàn ẹ́, aráyé ò ní ṣe láì sọ ọ̀rọ̀ ẹ ní àìda. Lóòótọ́ ọ̀pọ̀lọpọ̀ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ la máa ń sọ ọ̀rọ̀ lórí ẹ̀rọ ayélujára. Mo dẹ̀ fẹ́ kí eléyìí tó ṣẹlẹ̀ sí Maureen Bádéjọ yìí kó kọ́ àwa sọ̀rọ̀sọ̀rọ̀ pàtàkì àwọn blogger, kó kọ́ wọn lọ́gbọ́n dáadáa, kó kọ́ wọn, kó yá èmi náà sílẹ̀ lẹ́yìn o. Nǹkan tí a bá ti rí àrídájú rẹ̀ tí ò ṣẹlẹ̀ ní ojú wa, ká má máa sọ. Tá a bá tiẹ̀ lóòótọ́ a máa ń sọ̀rọ̀ wípé wọ́n ní torí fún kíni àwa ò sí níbẹ̀. Tá a bá dẹ̀ sọ wípé nǹkan tá a bá sọ lórí ètò wa ó dá wa lójú, òtítọ́ ni, a jẹ́ wípé àwọn tó sọ fún wa wọ́n lè jẹ́rìí sí ní ọjọ́ iwájú tí ọ̀rọ̀ bá débẹ̀. A dẹ̀ ní ẹ̀rí dájú pé òtítọ́ ni wọ́n sọ ọ̀rọ̀ yìí fún wa. Ìyẹn làwa fi máa ń sọ wípé òtítọ́ ni. Àmọ́ nǹkan tí wọ́n ò sọ fún wa, tí ò ṣojú wa, tí a rí tó jẹ́ bí ìbàjẹ́ là ń sọ o, bí ìbàjẹ́ tó jẹ́ wípé a gbọ́ ti ẹnìkan, a gbọ́ ti apá kejì. Ó tiẹ̀ lè má jẹ́ wípé ẹnìyẹn gangan ló sọ ọ̀rọ̀ yẹn, ṣùgbọ́n kó jẹ́ ẹni tó tún súnmọ́ ẹnì kejì yẹn ló tún wá sọ ọ̀rọ̀ yẹn. Ọgbọ́n ló yẹ ká máa fi ṣe. Tá a bá dẹ̀ sọ díẹ̀, ká kúrò nídìí ẹ̀, ká dẹ̀ kúrò lórí ẹ̀. Ṣùgbọ́n kì í ṣe wípé ká wá lẹ́nu mọ́ títí kó jẹ́ wípé òun la máa ṣe ní gbogbo ìgbésí ayé wa, tó yẹ pé òun náà la fẹ́ fi gboríyìn, ta fẹ́ fi jẹun, ta fẹ́ fi ṣe. Eléyìí ni Maureen Bádéjọ tó ń ṣe, tí ò kì í kò ń wẹ̀yìn wò. Ó ti wá dùn mọ́ títí débi wípé a máa sọ wípé wọ́n blackmail èèyàn, wọ́n máa gba owó lóríṣiríṣi, owó àbẹ̀tẹ́lẹ̀, owó ẹ̀yìn, owó gbogbo ẹ̀. Ìyẹn ni wọ́n fi tàn án lọ sí ilẹ̀ Nàìjíríà báyìí o. Maureen Bádéjọ, èmi ti rò wípé ó kù síbì kan ni. Èmi ti rò wípé agbára ẹ̀, pé ẹsẹ̀ ẹ̀ múlẹ̀ gangan, pé ó ní àyà o. Èmi ti rò bẹ́ẹ̀ ni tó fi gbéra, tó fi lọ sí Nàìjíríà. Bá a dẹ̀ ṣe gbọ́ pé ó gbéra kó lọ sí Nàìjíríà yìí, wọ́n ní ẹjọ́ ẹnìkan náà ni wọ́n ti rí, tí àṣírí yẹn ti tú, pé kó wá máa bọ̀, kó wá máa bọ̀, kó wá wo kúlẹ̀kúlẹ̀, kó wá rí, kó mì sáàmọ́. Wọ́n ṣàfi ọ̀rọ̀ ẹni yẹn, wọ́n ní òun náà fi tàn án lọ sí Nàìjíríà pẹ̀lú owó ribitiribi, owó ńláńlá tójú ẹ̀ náà ti fẹ̀ mọ́ owó, tó dẹ̀ ti ní àgbẹ́kẹ̀lé pé èmi ni kò sí nǹkan tó lè ṣe mí. Kí ló bá débẹ̀? Irúfẹ́ ìwọ tó ń ṣe irú nǹkan bẹ́ẹ̀ yẹn, kí ló wá lọ sí Nàìjíríà tó ò tí ì yanjú ara ẹ̀, tó ò tí ì pẹ̀yìn dà nínú iṣẹ́ yìí? Ó gbéra ó lọ sí Nàìjíríà. Ibẹ̀ náà ti sọ pé ó fẹsẹ̀ ara ẹ̀ rìn lọ sí àgọ́ ọlọ́pàá, wípé ilé YouTube ó ní ìṣòro kan, òun fẹ́ rí bóyá ẹnìkan ló fẹ́ pè lẹ́jọ́ àbí nǹkan kan ló ṣàtúbá lọ sí àgọ́ ọlọ́pàá, tó lọ mú ara rẹ̀ báyìí ṣíkíní, tó lọ mú fún wọn, láì mọ̀ wípé òun ti jẹ́ wanted làwọn olóyìnbó ń pè é. Ẹ mọ orú wanted tí Maureen Bádéjọ tó ní? Spiritual wanted ló wà lórí ẹ̀, tí òun fúnra ara ẹ̀ tí ò mọ̀, torí pé wọ́n gbé sórí ẹ̀rọ ayélujára wípé Maureen Bádéjọ wanted Nàìjíríà. Spiritual wanted ni ó wà lórí Maureen Bádéjọ, tí ò mọ̀, tí ò dẹ̀ fúnra, tó bá gbé ara ẹ̀ tó gbé lọ sí ilẹ̀ Nàìjíríà. Ibẹ̀ ni ọwọ́ àwọn amòfin ti tẹ̀ ẹ́ o, tó ti wà ní ìtìmọ́lé báyìí. Ṣùgbọ́n ẹ̀yin tèmi tẹ́ ń gbọ́ mi lénìí, nǹkan mẹ́ta kan wà tí ìyá mi máa ń sọ fún mi ní ìgbà tí wọ́n wà láyé. Ìyá mi máa ń sọ fún mi wípé àwọn èèyàn mẹ́ta kan wà tí ò yẹ kí a máa ṣe ìbàjẹ́ sí, pé tó dẹ̀ jẹ́ wípé èpè wọn ó máa ń ja ènìyàn. Àwọn ènìyàn mẹ́ta yẹn mo máa ṣàlàyé fún yín báyìí. Wọ́n ní àwọn òbí ẹni, akọ́lọ́run kó fi ọ̀run kẹ́ ìyá mi o. Ó ní àwọn òbí ẹni, èpè wọn ó máa ń ja ni o. Ó ní àwọn olólùfẹ́ ẹni méjì tó yẹ pé wọ́n ti fi àyà lu àyà, pé èpè wọn pé ó máa ń ja ni. Bẹ́ẹ̀ náà ni àwọn àlùfáà ìjọ, àwọn òjíṣẹ́ Ọlọ́run, wípé èpè wọn náà ó máa ń ja ènìyàn. Ìyá mi Sígilọlá Àpọ́nbéporẹ́ á wá máa sọ fún mi wípé Táyélolú, wọ́n máa ń pè mí ní Margaret,
wípé àwọn á kì mí, wọ́n á kì mí dáadáa lórí ìkìbejì, wọ́n á wá sọ fún mi wípé ní ilé ayé mi ní ṣọ́ra láti di wípé mò ń sọ ọ̀rọ̀ òdì sí àwọn ènìyàn wọ̀nyí kí má bàa ti ara wọn, kí má bàa ṣe Ọlọ́run, pé nǹkan kí nǹkan tí mi ò bá rí, nǹkan kí nǹkan tí wọn ò bá ṣe fún mi, wípé kí n fi yáfi fún Ọlọ́run, kí n dẹ̀ mójú kúrò ńbẹ̀. Èpè yìí ó máa ń ja àwọn ènìyàn o. Òun lèmi sì fọ wípé àìrí èpè àìrí òun ló ń ja mọ̀rín lénìí o. Lóòótọ́ àwọn òjíṣẹ́ Ọlọ́run míì wà tí wọn ò ṣòdodo, torí ó pẹ́ tí Mọ́rin Bádéjọ tó ti ń sọ̀rọ̀ àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ̀nyí. Ó bẹ̀rẹ̀ lórí bàbá Adégbóyè títí dórí MFM, ìyẹn Dr. Olúkọ̀yà, ìyẹn dádì wa Daniel Olúkọ̀yà, títí dé orí Apostle Suleiman. Apostle Suleiman ó dórí wọn, ó lè jẹ́ wípé nípasẹ̀ tiwọn yẹn gan báyìí ni ọ̀rọ̀ yìí fi ṣẹlẹ̀ sí, gẹ́gẹ́ bí àwọn kan ṣe ń sọ. Olùjíṣẹ́ Ọlọ́run kan tún wà lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kó tó di pé ó lọ sí Nàìjíríà yìí, tó tún sọ̀rọ̀ nípa rẹ̀ pé kó wá máa jẹ́rìí sí pé tí ò bá ṣe báyìí tó bá ṣe báyìí. Mọ́rin Bádéjọ gbọ́ ẹjọ́ apá kan, ó fi dá ẹjọ́ nítorí fún kíni? Ó ní àwọn òjíṣẹ́ Ọlọ́run bóyá ó ti ṣe àyànfẹ́ nǹkan tẹ́lẹ̀ rí, bóyá ó ti ní ìwà kan rí tẹ́lẹ̀ tán ti wù sí. Ṣùgbọ́n tá a bá wo ìwà tán ti wù sí tẹ́lẹ̀ yìí àti ìwà tán wù sí gbogbo àwọn ènìyàn tán wá ń sọ̀rọ̀ fún Mọ́rin Bádéjọ tá wá pè sórí ìkànnì ẹ̀ tá wá máa sọ̀rọ̀ yìí, ṣé ọwọ́ tiwọn náà ṣé ó mọ́? Torí ní ìgbà náà tí ọ̀rọ̀ ṣẹlẹ̀ nínú Bíbélì ní ìgbà yẹn, Jésù máa sọ fún àwọn kan wípé ẹ wá ẹ̀yin tẹ́ ẹ báyìí tí ì ṣe irú ìwà báyìí rí, nígbà tí wọ́n fẹ́ sọ òkú pa ẹnìkan wípé ó ṣe àìdá. Bíbélì wá sọ, Jésù wá sọ wípé ṣé ẹ̀yin tí ò báyìí tí ì wu irú ìwà tó jọ báyìí rí kí wọ́n nawọ́ wọn sókè. Àti wípé ta tiẹ̀ ni àwa láti wá máa dá ẹjọ́ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run, ta ni wá? Lóòótọ́ ìdájọ́ wọn ò sí lọ́wọ́ ẹnì kankan o. Àìmọye ọ̀rọ̀ míì tí Mọ́rin Bádéjọ ń sọ tó jẹ́ wípé mo gbà wípé àwọn bàbá yìí wọ́n á bọ́ sí ìkọ̀kọ̀, wọ́n á sunkún pé Ọlọ́run, pé iṣẹ́ kan ti fi ọwọ́ ayé wọn ṣe, pé ọmọ kan bó sórí ayélujára ó fẹ́ bà á jẹ́, pé Ọlọ́run ní ìdájọ́ ó di ọwọ́ rẹ̀. Wọ́n lè rí ẹlòmíì nínú àwọn òjíṣẹ́ Ọlọ́run yìí tá ń sun ẹkún tómi ju wọn máa kán sílẹ̀ ní orí pẹpẹ. Bẹ́ẹ̀ náà ni náà fi sọ wípé tó o bá ṣe àwọn olùfẹ́ ẹ tẹ́ fi àyàlùyà, tó o bá ṣẹ̀ ní ọ̀nà tí ò dáa, gàgà bóyá ọkùnrin ọkọ ó ṣe àìdá sí ìyàwó, àbí tí omi ojú ẹ̀ báyìí tó kán sílẹ̀, ègún ni. Olúwa á dẹ̀ máa ṣe gbogbo nǹkan wọ̀nyí, ìwọ̀ntúnwọ̀nsì là ń ṣe nǹkan. Ta ni wá láti máa dá ẹjọ́ fún àwọn òjíṣẹ́ Ọlọ́run? Lóòótọ́ gbogbo wọn ò pé òjíṣẹ́ Ọlọ́run, èké ló pọ̀ jù. Ìwé mímọ́ náà ti sọ náà. Ó ní a ò rí àwọn òjíṣẹ́ Ọlọ́run bí ẹgbẹ̀rún. Ó ní a lè rí ju 5 nínú ẹ̀. Ó ní ó ṣeéṣe ká má rí ju 5 nínú ẹgbẹ̀rún yìí tó jẹ́ olóòótọ́. Ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà Ọlọ́run ò fi dájọ́ wọn sí ọwọ́ wa. Oníkálukú á gbèrè iṣẹ́ ọwọ́ rẹ̀. Gbogbo wa la mọ̀ wípé iṣẹ́ tí Mọ́rin Bádéjọ ń ṣe lórí ìkànnì rẹ̀, bísínẹ́sì náà ń pè é. Bẹ́ẹ̀ náà ni ọ̀pọ̀lọpọ̀ ilé ìjọsìn lẹ́ni wọ́n dá sílẹ̀ fún bísínẹ́sì. Àti wípé ẹ má jẹ́ ká gbàgbé o wípé Bíbélì náà sọ wípé ẹni tó bá ṣe níbi pẹpẹ òun náà lá jẹ níbi pẹpẹ. Ó ní èmi ò kì í fi bá wọn sọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run láìda ní gbogbo ìgbà. Tá bá tiẹ̀ máa sọ̀rọ̀ pé wọ́n ṣe báyìí láàrin ara wa, kó mọ láàrin ara wa, kì í ṣe ká wá gbé wọn sórí afẹ́fẹ́, ká wá máa yẹ̀yẹ́ wọn, ká wá máa ṣe oríṣiríṣi, ká máa bà wọ́n jẹ́. Nǹkan tí ó ṣẹlẹ̀ yìí tí ò ṣẹlẹ̀, ó tiẹ̀ ṣẹlẹ̀, kí ló kàn wá? Ṣé bẹ́ẹ̀ ni tó bá ṣẹlẹ̀ sí, tí ẹlòmíì tó bá fojú rí, á lè mọ bó ṣe máa ṣe ọ̀rọ̀ ara ẹ̀ sí. Ó lè máa fi fún àwọn èèyàn tó súnmọ́ wípé ẹ má ṣe bẹ́ẹ̀ o, àṣìṣe mi nìyí o. Dẹ́ gbogbo àwọn tó ń sọ̀rọ̀ wọ̀nyí iṣẹ́ ọwọ́ wọn mọ́ ni. Ẹ rí mọ̀ wípé mo sọ wípé gẹ́gẹ́ bí àkọlé yẹn pé ọ̀jálé onílé bó tiẹ̀ mọ́lẹ̀, bẹ́ẹ̀ ni òun ni Mọ́rin Bádéjọ. Àwa náà àdájọ́ o, gẹ́gẹ́ bí ìtàn tí a gbọ́ ni wípé
òun náà kò wẹ̀ mọ́ o, wípé kó tó di wípé àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí tó di nǹkan tó jẹ́ pé ó fi wá máa ń bú àwọn òjíṣẹ́ Ọlọ́run lénìí, wípé òun náà ti wu oríṣiríṣiríṣi ìwà lóríṣiríṣiríṣi tí ò tiẹ̀ bójú mu. Ìyá Ẹsábọ̀dù gan náà ó fẹnu kan àwọn ọ̀rọ̀ wọ̀nyí tó jẹ́ wípé èmi náà ti gbọ́ orí lóríṣiríṣi, tó jẹ́ pé àìmọye àwọn tóun náà ti pa lẹ́kún tó bò ó mọ́lẹ̀, tó jẹ́ wípé ìgbà tí orí kan ṣe kan mọ́ ló fi wá di ẹni tó ń ṣe irú nǹkan tó ṣe yìí. Àmọ́ èmi ò fẹ́ fi ẹnu kan àwọn ìwà tó ti wù yẹn, ṣùgbọ́n wọ́n sọ wípé ó ti wu àwọn ìwà oríṣiríṣi sí àwọn èèyàn lóríṣiríṣi tí ò dá rárá, bíi ká panilẹ́kún. Ó ṣàtipẹ́ tó ti ń ṣe irú àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn. Wọ́n sọ ní o, wọ́n sọ ní ìgbà yẹn bẹ́ẹ̀ ni. Lóòótọ́ wọ́n sọ wípé èmi pẹ̀lú wọn ló máa ń sọ pé nǹkan tí ò bá ti ṣe ojú wa pé ká má máa fi bẹ́ẹ̀ gbàgbọ́. Àmọ́ Olúwa wa Jésù Kristi náà sọ wípé ìbùkún ni fún ẹni tí ò rí tó gbàgbọ́ o. Àti wípé ìwà tí a bá ti wù ní àárín ara wa o, ìwà wọn ní ilé la ti ń kó ẹ̀ṣọ́ ròde. Àwọn ìwà tó ń wù yìí ó jẹ́ kí èmi bá wọn gbàgbọ́ wípé ó ti ṣe irú àwọn nǹkan burúkú tán sọ. Ẹ wo, òun lèmi ní kí n sọ tèmi lé ní gbogbo àwa sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ jẹ́ ká máa rọra ṣe o. Ẹ jẹ́ ká rọra ṣe. Mọ̀rìnbádéjọ ọpẹ́ tó ti ń ṣe o. Wọ́n ní mò ń bọ̀ wá Ọlọ́run. Wọ́n ní kò pógún ọdún, kò gbọ́kàn oṣù. Yorùbá dẹ̀ máa ń pa òwe kan. Wọ́n ní ọmọdé bojú wẹ̀yìn, ó bú ìrókò. Wọ́n ní òòjọ́ kọ́ lolúwere ń pa ni o. Kò sí gbogbo nǹkan tá a bá ṣe láyé tí ò ní lẹ́san. Lóòótọ́ èmi máa ń bá wọn sọ̀rọ̀ kábíyèsí ọ̀nìrìṣà dáadáa. Àmọ́ mi ò ń bú bàbá o, mi ò dẹ̀ ń sọ̀rọ̀ bàbá láìda. Ìgbà míì a máa rí ibi tí bàbá ti ṣe nǹkan, máa gbé wá sórí ètò mi bí ẹ̀fẹ̀ náà ni. Àwọn míì ló kàn máa rí táàrò wípé ṣe ni mò ń bú wọn. Mi ò bú wọn o. Àti pé bàbá gangan fúnra ẹ̀ ó ti fún wa láàyè pé ká máa sọ̀rọ̀ òun, ṣùgbọ́n ká má sọ láìda. Bẹ́ẹ̀ ni. Nítorí náà ẹ wò ó ẹ̀yin tèmi, èmi máa ń pọ́n àṣà lé o, mo máa ń pọ́n àwọn ọba lé ni o. Bẹ́ẹ̀ ni. Tá a bá rí wọn tó bá ṣe nǹkan tòótọ́ a máa fẹnu sí. Tá bá dẹ̀ ti sọ àkúrò ńbẹ̀, kì í ṣe pé ká wá gàba síbẹ̀, ká wá sọ pé dídán eléyìí la máa fi jẹun, eléyìí la máa fi lò, eléyìí la máa fi ṣègbá, eléyìí la máa fi ṣàwo. Ìyẹn ti pọ̀ jù. Ẹ jẹ́ ká fi ọ̀rọ̀ yìí ṣàríkọ́gbọ́n o. Ó ku Ọlọ́run, ó ku Mọ̀rìnbádéjọ o. Torí èmi ò lè bá wọn gbàdúrà pé kí Ọlọ́run kó yọ ọ́ nínú ẹ̀. Kí ló kan tèmi? Ó ku Ọlọ́run náà. Èwo ni tèmi ń bẹ̀? Tó bá yẹ pé ìrere ló ṣe, Ọlọ́run á yọ. Tó bá yẹ pé bó ṣe ṣe kò ṣe lọ́nà tó dáa pé ó yan àwọn òjíṣẹ́ Ọlọ́run wọ̀nyí jẹ ni. Ìdájọ́ yẹn ibẹ̀ ló máa wà. So ẹ̀yin tèmi, bẹ́ẹ̀ yẹn ló ṣe. Ẹ wo, ọ̀rọ̀ mi kò jù báyìí lọ o. Ẹ jẹ́ ká pàdé ní comment section. Kẹ́yìn náà kẹ́ wá sọ nǹkan tí ẹ rí sọ sí ọ̀rọ̀ yìí. Ìyókùn ìyanra ọmọdé ti dì sí o. Adé ajẹkanra o. Òpàdé pọ̀jà ẹ̀rẹ̀múrìn àríra. Ayé gbé síbi rè o mọ́ lọ sékìtì o.